Kayọde fẹ́ bínú para ẹ̀ sínú àtìmọ́lé ọlọ́pàá tí wọ́n fi sí. Ọmọkùnrin ẹni ọdún 24 kan, Kayọde Òjó, tí ń jẹ́jọ́ lọ́wọ́ níwájú ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Òdìgbò tí í ṣe ibùjókòó ìjọba ìbílẹ̀ Òdìgbò nítorí ẹ̀sùn pé ó gbìyànjú láti para ẹ̀. Aláròyé gbọ́ pé olùjẹ́jọ́ ọ̀hún ti kọ́kọ́ ṣe ẹ̀ṣẹ̀ kan léyìí tó mú káwọn ọlọ́pàá fi páńpẹ́ òfin gbé e lọ́jọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n sì fi pamọ́ sí àhámọ́ tẹ̀sán wọn tó wà lódìgbò. Fúnra Kayọde ni wọ́n lọ wò ṣùṣùn tó sì gbé májèlé jẹ ní nǹkan bíi aago 3 ọ̀sán ọjọ́ yìí láàrin wákàtí díẹ̀ tó ti wà látìmọ́lé àwọn ọlọ́pàá. Ẹ̀sùn ìgbìyànjú láti pànìyàn ni wọ́n fi kan olùjẹ́jọ́ yìí lásìkò tó farahàn ní kóòtù. Ẹ̀sùn ọ̀hún ni ọlọ́pàá agbèfọ́ba James Usofo ni ó tako abala 297 nínú ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Kété tí wọ́n ti ka ẹ̀sùn kan ṣoṣo tí wọ́n fi kan olùjẹ́jọ́ ọ̀hún sí létí lòun fúnra rẹ̀ ti gbà pé òun jẹ̀bi wọn. Lẹ́yìn èyí ni adájọ́ kóòtù ọ̀hún onídàájọ́ D.O. Ògúnfúyì gbé ìpinnu rẹ̀ kalẹ̀ nínú èyí tó ti ní kí wọ́n sì lọ́ọ́ fi ọkùnrin náà pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú Òkìtìpupa títí di ọjọ́ 10 oṣù kẹwàá nígbà tí ìdájọ́ yóò máa wáyé lórí ẹjọ́ náà. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.